ní gbogbo ilẹ̀kílẹ̀ tẹ́ ti ń gbọ́ wa lọ́jọ́ tòní. Atúnkì yín káàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ọ̀rọ̀ tó ń lọ láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard Television. Ọ̀dẹ̀ ò dàbí báwo lọ́dọ̀ tí yín báwo ló ṣe ń lọ. A tún ti dé lórí ètò lọ́jọ́ tòní náà nù gẹ́gẹ́ bí ìṣe wa. Ọpẹ́yẹmí Oyinwọlá ọmọ bàbá wọn ń gbòho mọ̀rẹ́ alágbàdo òde ọmọ atapẹ́tẹ́ ẹnu omi náà ni ẹmọ̀ àwa náà là ń wá ẹ̀yìn náà la sì ń bá láṣẹ Ọlọ́run láṣẹ àláwùrà bí àjọ láṣẹ pẹ́pẹ́pẹ́ láṣẹ Ọlọ́run. Ẹ rí i pé lórí ètò lónìí tẹ́ ẹ bá ti fura tẹ́ ẹ bá wẹ̀ pé ẹ̀mí ẹ rí i pé mo ti ní àlejò kabiti àlejò ńláńlá lórí ètò tó bá tàkókò wọ́n máa dárúkọ ara wọn fún yín. Ẹ má gbàgbé iléeṣẹ́ tó ṣe agbátẹrù ètò yìí, iléeṣẹ́ tó ń ṣe nàpa àwọn náà ṣe agbátẹrù ètò yìí tó ní kí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ̀yin tó wà ní gbogbo àgbáyé pátápátá kẹ́ ẹ máa fi jẹ̀gbádùn. Lórí ètò yìí láti máa ń sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní yàjóyàjó ní gbígbóná fẹlifẹli káàkiri àwọn agbègbè tá a ti máa ń mú wá sí etí ìgbọ̀yìn tá a jẹ́ kí ti yín ó di sí. Lọ́jọ́ tòní nǹkan tó ṣe pàtàkì tó ṣe kókó òun ni nǹkan tí a fẹ́ mẹ́nubà lónìí. Ṣùgbọ́n kó tó di pé a lọ bẹ̀ ẹ rí i pé mo ní àlejò pẹ̀lú mi nílé agbára. Ẹ dákun ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé fún àǹfààní àwọn tí ò tí ì mọ̀ yín. Mo mọ̀ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ yín dáadáa òdú ní ẹ̀ iṣẹ́ àwọn ọmọfólókò. Ẹ bá mi dárúkọ yín fáwọn. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo apátápátá ní káàkiri àgbáyé. Orúkọ tèmi ni Oyègúnlẹ̀ Olúwamáyọ̀wá tí gbogbo èèyàn mọ̀ sí Comrade Omeyo tí mo wà lára àwọn tí wọ́n jìjàgbara fún orílẹ̀-èdè òmìnira tí wọ́n ń pè ní Yorùbá Nation. So bó ṣe jẹ́ nìyẹn. Tó ẹ káàbọ̀ sórí ètò Comrade Omeyo. Ẹ̀yin lẹ́yìn jẹ́ aṣojú àwọn Yorùbá Nation tó ń jà fún ìjàngbara ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá. Ṣé ní gbogbo ilẹ̀ Yorùbá ni àbí fún ti ìpínlẹ̀ èdè kan? Nípínlẹ̀ Ògùn state ni. Ní ìpínlẹ̀ Ògùn nípínlẹ̀ Ògùn aṣojú wọn ní ìpínlẹ̀ Ògùn àwọn nìyí. Adúpẹ́ ẹ káàbọ̀ sí orí ètò lọ́jọ́ tòní. A mọ̀ pé ẹ máa ń wá dáadáa ṣùgbọ́n ẹ tí ì wá sórí ètò ọ̀rọ̀ tó ń lọ rí lọ́jọ́ tòní. Ó ní àwọn nǹkan kan tí a wò pé ó ti ń jà rìnrìn nílẹ̀ tá a fẹ́ kẹ́ ẹ bá wa yànnàná tá a fẹ́ kẹ́ ẹ bá wọn jẹ́ káwọn èèyàn ó gbọ́ nípa rẹ̀. Tá a bá wò pé lẹ́nu bí ọjọ́ mélòó kan sẹ́yìn bí nǹkan bí oṣù kejìlá ọdún tá a ṣe lò parí yìí à ń rí pé àwọn Yorùbá Nation wọ́n ti ń jáde wọ́n ń ṣèwọ́de táwọn èèyàn ní Ọlọ́run ṣeun Yorùbá Nation ti fẹ́ dé àwọn ti fẹ́ gba òmìnira ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a gbọ́ pé ìgbésẹ̀ tí Yorùbá Nation tó ti gbé pé kódà ètò ìdìbò gan kò tiẹ̀ ní wáyé. Àwọn Yorùbá Nation sọ pé kò ní sí ètò ìdìbò nílẹ̀ Yorùbá pé Yorùbá Nation ní nǹkan tí àwọn fẹ́ gbà ṣùgbọ́n a wá rí pé ètò ìdìbò yìí ó ti wá wáyé báyìí. Ṣé ó túmọ̀ sí pé Yorùbá Nation ṣé ká gbàgbé ń pa ẹ̀ ní àbí báwo àbí tẹ́ bá sọ̀rọ̀ wọn ò kí ń wá sí ìmúṣẹ ní àbí báwo. Ẹ ṣeun lótú fún ìbéèrè tí ẹ béèrè ìbéèrè tó dáa ni. Ní oṣù kejìlá ọdún tó kọjá a ní pé a máa jáde tí gbogbo ọmọ Yorùbá pátápátá tí a gbọ́dọ̀ jáde pé a fẹ́ béèrè pé orílẹ̀-èdè Yorùbá òun la fẹ́ a fẹ́ bá wọn sí nílùú Nàìjíríà mọ́. Ṣùgbọ́n ìgbà tó di bí a ń pé ètò yẹn máa bẹ̀rẹ̀ sí ní lọ bó ṣe yẹ kó lọ máa rí wípé àwọn ọlọ́pàá wọ́n padà ṣe bí wọ́n ṣe máa ń ṣe nílùú Èkó torí pé tẹ́ bá rí pé gbogbo èyí tá a ṣe ní Ògùn state ní o Ọ̀yọ́ ni o but everything ó lọ peacefully tí ó dẹ̀ sí wíyá pé anything ṣẹlẹ̀ but tó ti ṣẹlẹ̀ nílùú Èkó òun ló fẹ́ dàbẹ̀ pé ó fẹ́ da omi tútù sí àwọn èèyàn lọ́kàn tó dẹ̀ bí wíyá pé bí nǹkan tá a máa ń sọ ni pé ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹni bá dalẹ̀ balẹ̀ lọ láyé àtijọ́ la máa ń sọ wípé àwọn òkè ń sánbà àti ara wọn ṣùgbọ́n tá a bá wá ayé ìsìn bí a torí pé àṣà àti ṣe wa àwọn bàbá ńlá kó gbé àwọn tó jẹ́ àwọn ọmọ ọ̀sìn yìí wọ́n ti gbàgbé ẹ̀ ni so nígbà tí wọ́n abúra òun lè máa mọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n da ìbúra kò ní mọ̀ tí nǹkan bá dẹ̀ padà ṣẹlẹ̀ àríbó ṣe máa ń rí. ẹ má bínú kí mo gba ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu nǹkan tí mo fẹ́ kí àwọn ará ilé mọ̀ ní pàtó báyìí ni pé tá a bá wo ètò ìdìbò tí àwọn ikọ̀ Yorùbá Nation ní pé kò ní wáyé nílẹ̀ Yorùbá pàápàá jùlọ wọn ni wọ́n ṣèwọ́de àwọn èèyàn tẹ̀ tún retí pé wọ́n ní alàgbà Sunday Ìgbòho tó jẹ́ ọ̀gá tó jẹ́ ògúnnágbòǹgbò lára àwọn tó ń jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá pé títí oṣù kejìlá àwọn yóò wọ orílẹ̀-èdè wa Nàìjíríà táwọn èèyàn sì ń fọwọ́ gbáyà pé tó bá ti dé Yorùbá Nation ó ti yánu
látìgbà náà àgbóhùn lẹ́nu wọn àárí nǹkan kan àti pé ètò ìdìbò tẹ́ ní ò ní wáyé ó ti wá wáyé báyìí ìjẹ́ nǹkan tẹ ẹ̀yìn ọ̀nà náà ẹ̀ lórí ètò ìdìbò tí à ń pariwo pé no election nílẹ̀ Yorùbá nǹkan tó ṣẹlẹ̀ ní pé iṣẹ́ mọ̀ pé àwọn ọmọ Yorùbá ọ̀nà méjì òun làwọn ń gbé ọ̀rọ̀ pé ẹbí á pé kìnìyàn fi lè gba òmìnira nílùú ìdàkẹgbà lọ́nà ogun àbí kẹgbà nípasẹ̀ ìwé tabadẹ́ ń sọ̀rọ̀ nípasẹ̀ ìwé nǹkan tí a ti ń pariwo láti 2019 2020 2021 up to 2022 èmi believe tó bá yẹ pé lóòótọ́ ní púpọ̀ ní gbogbo àwọn ọmọ Yorùbá wa tá à ń pariwo pé a fẹ́ lọ tí a ti ń gbọ́ kíní pé kò ní sí ètò ìdìbò nílẹ̀ Yorùbá ó yẹ ká mọ̀ bí kan tá à ń ṣà láti sọ fún gbogbo àgbáyé ni wípé ẹ máa jáde láti dìbò torí gbogbo ìbò tẹ́ ń dì kò count a ní ìbò tó yanrantí nílẹ̀ Yorùbá tó bá ṣe wípé ẹni tó bá fà sílẹ̀ òun ni ó wà nílẹ̀ so kò wá sí bó ṣe fẹ́ rí torí gbọ́n máa sọ pé nígbàtà níbi ṣé wọ́n bá èèyàn mélòó ló fẹ́ jáde láti wá lọ kojú àwọn ẹni yìí tó bá ń ṣe wípé ọgbọ́gbọ́n náà ni a ó máa lò torí pé a fẹ́ sunkún ara wa ṣóyè ìhun ló fà á tí a fi lo ọgbọ́n pé ó yá nígbà tó yẹ pa ti ń pariwo pé ká má jáde láti dìbò ṣùgbọ́n àwọn kan 20 naira 2,000 naira 5,000 naira tí wọ́n ń gbélé wọn lọ́wọ́ ó ti dùn mọ́ wọn lẹ́nu so kò wá sí bóyá fẹ́ rí nígbà tí wọ́n ti sọ pé àwọn conclude pé yá báyìí ni ìwọ̀nba díẹ̀ là á máa ṣe tọ́bádà ìpọ́n ti ṣe bọ́yẹ ṣe àwa náà máa ṣá láti máa play nǹkan táwọn ìyẹn wàá mí ni pé Yorùbá nation ti forí ṣọpọ́n o Yorùbá nation ò forí ṣọpọ́n ṣùgbọ́n gbà tó bá yá tí gbogbo èèyàn ti ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mọ̀ pé ojú wọn ti ń là báyìí pé àṣé nǹkan táwọn Yorùbá nation ń sọ àṣé òótọ́ nígbà tó yẹ pé àjòjì ti ń wá láti wá kílèmù pé ilẹ̀ bàbá òun ni ilẹ̀ Èkó so ibi tó yẹ pé Yorùbá nation dẹ̀ fi jáde ni pé a fẹ́ káwọn àjòjì máa ṣe bó bá ṣe wù wọ́n mọ́ àwọn ọmọ Yorùbá la fẹ́ máa sọ pé yes nílẹ̀ wa o a ní àṣẹ àti agbára lórí ilẹ̀ wa láti sọ fájòjì pé báyìí ni kò ṣe rí so bó ṣe jẹ́ ní àwa olóòtú. ẹ ṣeun ṣe rí ní ìpasẹ̀ ìbéèrè yìí kó tó di pa lọ sí ibi ìbéèrè míì ẹ̀yin aráalé ẹ ní àǹfààní àti pè wọlé bí a ṣe ń ṣètò lọ yìí láti béèrè ìbéèrè tó bá wù yín lọ́wọ́ ẹni tó jẹ́ aṣojú àwọn Yorùbá nation tó wà nílé agbára pẹ̀lú wa a mọ̀ pé a ti sọ̀rọ̀ nípa Yorùbá nation dáadáa gbogbo àwọn èèyàn mọ nǹkan tí wọ́n ní lọ́kàn a rí pé ẹ sọ nǹkan kan nígbà tẹ́ wá sórí ètò wa kẹ́yìn tí ń bá rántí pé ẹni káwọn èèyàn jáde sí gbòòrò kódà àwọn mọ́mì tó bá wa ń gbà wọn tó jẹ́ àwọn ìyá wa nínú Yorùbá nation gbà àwọn náà sọ̀rọ̀ wọ́n gbà àwọn obìnrin nímọ̀ràn pé ẹ gbà àwọn ọmọ yín lóbìnrin ẹ gbà wọ́n láàyè ẹ jẹ́ kí wọ́n jáde kí wọ́n sọ̀rọ̀ ẹ gbà àwọn ọmọ yín lọ́kùnrin ẹ gbà wọ́n láàyè ẹ jẹ́ kí wọ́n jáde kí wọ́n sọ̀rọ̀ kí àwọn àgbáyé kan fi lè rí pé lóòótọ́ Yorùbá nation la fẹ́ lọ ṣùgbọ́n mo wá béèrè kan lọ́wọ́ títí yín lọ́jọ́ náà mo béèrè pé báwo ni ẹ ṣe lérò pé àtijáde kọ́ ni wàhálà pé ṣùgbọ́n àwọn tó fẹ́ jáde yìí báwo lọ̀rọ̀ ètò ààbò báwo ló ṣe rí fún wọn lásìkò náà bóyá ẹ rántí nǹkan tẹ̀fí dábẹ́ náà lásìkò ọ̀hún. nǹkan tí mo sọ lórí ọ̀rọ̀ ètò ààbò ni pé ètò ààbò ó dúró dáadáa because why ni pé tẹ́ bá wò ó pé nígbà tí a ṣe ní Ọ̀yọ́ ẹ máa rí pé à ní any problem torí pé àwọn tó yẹ kí wọ́n wà nílẹ̀ wọ́n ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà nígbà tá a ṣe ní Ògùn state náà a máa rí pé kò sí wàhálà torí pé a ṣe bó ṣe yẹ ká ṣe náà ni bẹ́ẹ̀ ni ìgbà tó bá di ọ̀rọ̀ Èkó ṣóyè yín gbogbo tó máa dípò di ọ̀rọ̀ Èkó ó yẹ kẹ́ ti mọ̀ pé even nígbà tó dípò ajáde ní 2021 wọ́n ṣòṣìṣẹ́ nǹkan tó yẹ kí wọ́n ṣe fọ́mọ kékeré ọmọlọ́mọ tó ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣayé ẹ̀ a ti mọ̀ wípé ìlú Èkó yẹn wọ́n ti even àwọn tó pera wọn ní Yorùbá fúnra wọn gan àwọn gan fúnra wọn ń jẹ́wọ́ wípé kò sí tó kàn àwọn so di mọ́tò bá dẹ̀ ti yẹ pé ẹni tó fẹ́ gbà yín lálejò tí ó fà mọ́ yín pé báyìí ni kò sí nǹkan tó yẹ pé àwọn dáadáa fẹ́ ṣe bọ̀ ká ní pé bẹ́ẹ̀ ni aṣọ lọ́mọ tólúkálukú jáde lógún lọ́gbọ̀n bọ́táwá Yorùbá ẹ̀rù ti máa ń bà wá jù débi wípé à ń fẹ́ jáde ṣùgbọ́n a fẹ́ òmìnira ò dẹ̀ kí ń wá lẹ́rọ̀ òmìnira máa ń wá ní ìwà pé mo jẹ́ akíkanjú mo dẹ̀ dúró pẹ̀lú ẹ̀ ni ṣùgbọ́n bá tó bá ti di bí wọ́n pé eléyàwó pé ẹ máa wọ̀rí òun wà nínú yàrá òun ṣàdúrà fún yín òun wà nínú gbá òmìnira ò dẹ̀ gba bẹ́ẹ̀ òmìnira ń jẹ́ kó yé wa pé kérò jáde lógún lọ́gbọ̀n tégùn bá jáde lógún lọ́gbọ̀n èmi gbàgbọ́ pé a máa débi táwọn lọ ṣùgbọ́n bá táwọn kọ́ bá wà nílé tí wọn ò jáde tọ́dẹ̀ fẹ́ kó jẹ́ pé wọn bá èèyàn díẹ̀ ló máa gba òmìnira fún wọn kò rí bẹ́ẹ̀ rárá gbogbo alama farajìn fún ẹ ṣe gan lórí ìbéèrè òun mo dúpẹ́ bẹ́ẹ̀ tí ẹ ṣe kọ́kọ́ dá wà lóhùn náà pé kí gbogbo àwọn èèyàn jáde kí wọ́n túyáyá káyé àgbáyé fi lè mọ̀ pé lóòótọ́ o Yorùbá nation àwọn ìran Yorùbá wọn fẹ́ dá dúró ṣùgbọ́n
lásìkò ìgbà tí ètò ìpolongo yìí àti ìwọ́de yìí alálàáfíà yìí gbé tó ń lọ káàkiri pé tó wọ́n ń ṣe awareness pé àwọn Yorùbá nation wọ́n ti ṣetán pé àwọn fẹ́ lọ o a rí gbọ́ pé àwọn kan jẹ́ Ọlọ́run nípè ìgbà tẹ́ ṣe kan níjò ní lẹ́kọ̀ọ́ ọmọdébìnrin kan ó jẹ́ Ọlọ́run nípè ìgbà tó ń tún ṣe léè tó ń ṣe ní àìpẹ́ yìí ní bá bí nǹkan bí oṣù kejìlá tó kọjá ní agbègbè Ọjọ́ta àbí ẹnìkan náà tún gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra tóun náà tún di olóògbé níbi ọ̀rọ̀ ọ̀hún eléyìí túmọ̀ sí pé àwọn èèyàn kan rò pé ó dàbí pé ètò ààbò tẹ́ sọ pé ó ti wà ńlẹ̀ ó dàbí pé kò fẹ́ rí bẹ́ẹ̀ ìrìnà náà ẹ̀ jẹ́ ká mọ̀ kí ni báwo lẹ ṣe rí ọ̀rọ̀ yẹn sí. nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ nǹkan tẹ́ sọ pé àwọn èèyàn alákọ̀ọ́kọ́ ó ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ṣẹlẹ̀ ní alákọ̀ọ́kọ́ that was 2021 ẹ máa rí wípé gbogbo bí ogúnlọ́gbọ̀ ọmọ Yorùbá tí wọ́n jẹ́ ọmọ Yorùbá nation bó ṣe dúró tó ibo ò bá ẹnìkankan débi ń pò lọ bá ọmọ ọlọ́mọ tó wà ní kọ̀rọ̀ níbi tó ti ń ṣọ̀rọ̀ ajé ẹ̀jẹ̀jẹ̀ òun ṣe ìta ìyẹn òun ṣe fọ́ọ̀tì wa tó bá ń ṣe fọ́ọ̀tì àwọn tó jẹ́ pé àwọn tá a pè níjọba tó yẹ kí wọ́n protect wa because nínú evidence òun ni a rí the same thing náà tó tún ṣẹlẹ̀ ní 2022 kò tún ṣe fọ́ọ̀tì wa because ibi tó yẹ kó ti máa ń sọ bí abẹ́ kò sí ètò ààbò tó péye ni pé nígbà táwọn tó bá jẹ́ bí àwọn hoodlums àwọn tout tí wọ́n bá join wa tó bẹ̀rẹ̀ sí ń bá wa jà ṣóyè yín bẹ́ẹ̀ tó wá dé pé àwọn ọlọ́pàá wá dé tó wá da gbogbo ẹ̀rù òun lọ́ máa sọ bí á pé ètò ààbò pé di mọ́tò ti jẹ́ pé àwọn ọmọ Yorùbá wọn ò kọjú síra wọn tó jẹ́ pé ọlọ́pàá ni wọ́n fèsì àwọn ọmọ Yorùbá irú nǹkan bẹ́ẹ̀ yẹn a lè sọ bí á pé ètò ààbò pé bọ̀ láàrin ara wa àwa ṣe ìta lè ṣe ṣùgbọ́n Èkó gangan fúnra rẹ̀ ló ní problem because why ni pé di mọ́tò jẹ́ pé Yorùbá ló jẹ́ gọ́vnà bẹ́ẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ gọ́vnà tó yẹ pé kò accommodate àwọn tó jẹ́ àwọn ọmọ Yorùbá ẹ̀yẹ kí lẹ expect so kò sí bóyá fẹ́ rí àwa kò máa gbìyànjú ni ṣùgbọ́n Ọlọ́run ló máa dé gbìyànjú ládé so nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ẹni. ẹ ṣeun comrade Omeyo ẹ ṣeun gan adúpẹ́ fún bẹ́ẹ̀ ṣe dáhùn ìbéèrè òun ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí káti wàá sọ pé tó ó wá bẹ́ẹ̀ torí ìgbà táwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó jáde ní tọ̀rọ̀ ti Ọjọ́ta yìí wọ́n ní àwọn ti kọ́kọ́ sọ síwájú pé kí wọ́n má ṣe ìwọ́de kankan torí ó ṣeé ṣe káwọn jàǹdùkú kí wọ́n darapọ̀ mọ́ wọn láti ba ìwọ́de wọn jẹ́ dípò eléyìí kí wọ́n fi ba nǹkan jẹ́ tẹ́mi ò fi bọ́ lọ́rùn èèyàn pé kí wọ́n kúkú fẹ̀ kan sọ ìwọ́de òun bóyá kó ń sọ ọdọjọ́ míì ṣùgbọ́n kọ́ máa ṣe lọ́jọ́ yẹn ṣùgbọ́n a gbọ́ pé àwọn Yorùbá nation wọn bọ́ sí títì lákòókò táwọn èèyàn ń lọ bí iṣẹ́ wọn lọ bí iṣẹ́ òòjọ́ wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí fa súkẹrẹ fàkẹrẹ ọkọ̀ eléyìí ló mú káwọn ọlọ́pàá lọ sí ibi tí wọ́n ti ń ṣe ìwọ́de náà pé eléyìí tẹ́ ń ṣe yìí ó rí bákan bákan bóyá bí ara ń kan àwọn èèyàn kan ní àgbáwo tó di pé ó di gbọ́nmi sí omi òtó láàrin ọlọ́pàá ká tó ṣẹ́jú pé wọ́n léèyàn kan ti jábọ́ láàrin àwọn tó jẹ́ Yorùbá nation yìí pé ó ti gbàbẹ̀ ìdọ̀rùn alákejì pé àwọn kan níbọn ba àwọn kan ní kinní kan ló ṣẹlẹ̀ pé bákan bákan kí ni ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ aṣojú tẹ́ sì mọ̀ ń pa owó kí ni nǹkan tẹ́ rí lórí ọ̀rọ̀. Actually nǹkan tẹ́mi kàn máa sọ lórí ọ̀rọ̀ yẹn ni wípé nípa pé bí wọ́n block ọkọ̀ pẹ̀lú footage táwa rí fídíò tá a rí Yorùbá nation ò block mọ́tò láti má jẹ́ kó lọ ṣòye but àwọn ọlọ́pàá ni wọ́n wá tí wọ́n against àwọn tí wọ́n ránṣẹ́ peaceful protest tó dẹ̀ wà ní inú òfin United Nations chapter in pé every indigenous citizen have right for their self-determination have right for them to say their mind to the world láti lè jẹ́ kí wọ́n rí wọn pé àwọn ẹni nǹkan báyìí ni wọ́n fẹ́ ó wá wà lọ́wọ́ ìjọba láti wá jókòó pẹ̀lú wọn kí wọ́n dá lọ pẹ̀lú wọn then as well lórí ọ̀rọ̀ tẹ́fi sọ́n pa àwọn ọmọ Yorùbá nation pé ó jábọ́ tó jẹ́yàn kan nǹkan tẹ́mi kàn máa sọ ni wípé bí nǹkan tí mo sọ lálàó kan pé ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹni bá dalẹ̀ máa balẹ̀ lọ èèyàn ò lè máa ṣe nǹkan ìwọ̀ tó jẹ́ bí wọ́n pé ó máa padà gbé ẹ ṣubú tó wá believe pé wàá gẹ̀tì nǹkan tó máa get but all kind of things a lè sọ because why ni pé gbogbo nǹkan láyé yìí ó yí Ọlọ́run kò yẹn bí a tọ́ pé yàn dalẹ̀ anything lè ṣẹlẹ̀ àsìkò tó lókàlùkù bá kọ ó kọ́ nìyẹn ọwọ́ Ọlọ́run ló wà gbọ̀ngàn táwa ń sọ ni wípé pẹ̀lú gbogbo nǹkan táwa ń ṣe ní gbogbo rally tá ti ń ṣe káàkiri everywhere ní any problem the more tó bá ti wá báyàn definitely pé èèyàn dédé kàn lè lọ báyàn anyhow so ó mìíràn wípé àwọn tó jẹ́ àwọn ìjọba tó yẹ kí wọ́n protect wa àwọn náà ni wọ́n against tí òun ṣe bí wọ́n pé hoodlums ló wá join wa. ẹ ṣé gan adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ṣe ìdí tí mo fi béèrè ìbéèrè yìí ni pé ẹ dáhùn pẹ̀lú òwe kan pé téèyàn bá ń yọ́lẹ̀ ẹ̀dá ohun ká máa yọ́ lórí ṣe ìjẹ́ ẹ ṣèwádìí lórí ẹni tó kú yìí
ṣé ó yọ́lẹ̀ ẹ̀dà ni àbóṣe nǹkan tí ò yẹ kó ṣe ló fà á ní àbíbáwò àbọ́lọ́jọ́ ló kàn pé. nǹkan tó mímí kan ṣe máa sọ Ọlọ́run ló mọ gbogbo nǹkan láàyè torí ta bá ní bí wá pé èèyàn dalẹ̀ kò sẹ́ni tó mọ̀ èèyàn tó dalẹ̀ torí pé èèyàn ń báyàn wà irú ẹni yẹn sì the first time ti máa rí náà nìyẹn nínú gbogbo movement tá à ń ṣe kò ń ṣẹni tí mo mọ̀ dáadáa ṣòye so ẹni tó dẹ̀ pé yóò mọ̀ rí rárá ó yàtọ̀ sẹ́ni tẹ́ ń pa àwọn tí wọ́n mọ̀ so àwọn tó bá mọ̀ dáadáa ló máa lè ṣàlàyé bí àpò dalẹ̀ ni àbí kò dalẹ̀ bọ̀wọ́n tẹ̀mí kan máa sọ ni wípé the deed has been done tí gbogbo èèyàn dẹ̀ ti mọ̀ wípé kò ń ṣe látọwọ́ Yorùbá nation àbí látọwọ́ àwọn ọmọ ọ̀tá Èkó tó bá ń ṣe látọwọ́ àwọn tó jẹ́ àwọn ìjọba tí ẹ bí àpò wọn protect àwọn citizen wọn bó ṣe yẹ kí wọ́n protect wọn. tó ẹ ṣe comrade Omeyo lórí ọ̀rọ̀ òun náà ni ẹ ti gbọ́ tó ń sọ ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ ká ti gbà pé tó ká gbà fọlọ́run kó ti wá ṣẹlẹ̀ a gbọ́ pé tí ọmọdébìnrin kan ṣẹlẹ̀ ní ibi ìwọ́de àkọ́kọ́ ní ìpínlẹ̀ Èkó omi tún ṣẹlẹ̀ ní Ọjọ́ta láìpẹ́ yìí kí ni àwọn ìgbésẹ̀ tí Yorùbá nation gbé àbí ẹni tó kú ti ẹ̀ tán ẹ máa ń pa wọ́n tí ẹ máa ń dá wọn dábùkátà wọn. irú eléyìí tó ṣẹlẹ̀ ní 2022 yìí níwájú Ọlọ́run àti ènìyàn àwọn tó jẹ́ àwọn èèyàn wa wọ́n ti raise owó at least bí i 500,000 I think tó dẹ̀ wọ́n ti gbé lọ bá àwọn òbí ẹni yìí so wọ́n lọ fún wọn so láti lè fi sọ pé ẹ jọ̀ọ́ ẹ má bínú pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ o àmúwá Ọlọ́run ni tó dẹ̀ pé kò sẹ́ni tó gbàdúrà rẹ̀ bọ̀ tó bá ti wá bó jẹ́ kò sẹ́ni tó wà láyé yìí tẹ ẹlòmíì kan lè fẹ́ jáde níta kó fẹsẹ̀ kọ́ kó dẹ̀ gbàbẹ̀ lọ nǹkan tó máa ń sọ pé kí ẹ má máa báyàn jà ẹlòmíì ó kọ́ lè sọ pé nǹkan fẹ́ déta ni kó di pé ọ̀rọ̀ argument ọkọ̀ tì so anything can happen but that does not mean that bí awékiní but Yorùbá nation ò ń ṣe movement yẹn bí wọ́n pé wọn ò ní ọkàn àwọn èèyàn sọ́kàn anybody tí nǹkan bá ṣe nínú movement wọ́n máa ń jáde láti lè ràn wọ́n lọ́wọ́ láti ilẹ̀ pẹ̀pẹ̀ tá ti bẹ̀rẹ̀ bó dẹ̀ ṣe ń lọ nìyẹn. ìyẹn túmọ̀ sí pé ẹ fi ọkàn àwọn ọmọlẹ́yìn yìí tó ń tẹ̀lé Yorùbá nation ẹ fọkàn wọn balẹ̀ pé kò sí nǹkan kan. kò sí nǹkan kan. ṣe wá rí kinní kan wà tó jẹ́ pé àwọn ẹ̀yà kan tí mi lè dárúkọ tó ń sọ pé àwọn mọ̀ pé tí kódà káwọn ọmọ ológun kó ìbọn jáde lásìkò tí Yorùbá nation bá ń ṣe ìwọ́de kó kọjú ìbọn dà àwọn ọmọ Yorùbá tó ń léwájú bí ìwọ́de yìí kò yẹ kí ìbọn wọlé sí kankan lára a sì gbọ́ pé àwọn èèyàn ń jábọ́ ìbọn ń pa àwọn èèyàn ní Yorùbá nation ìṣó túmọ̀ sí pé àwọn tẹ́ ń kó jáde tó ń lọ ń ṣe kinní yìí ṣé wọn ò dáńtọ́ tó ni àbí ẹ̀yin náà rò pé ẹ mọ̀ pé àti gba òmìnira ò rọrùn gbogbo àwọn èèyàn tó bá yẹ kó wà wájú bá ṣe gbọ́ nípa àwọn ẹ̀yà Ìgbò pé èèyàn mẹ́rin péré tó bá ṣáájú wọn kódà kí àwọn ọmọ ológun ó bẹ̀rẹ̀ sí yìnbọn látò ní dọ̀là kò ní wọ̀ wọn lára kò sì ní bẹ́ẹ̀ nìkẹ́ni lẹ́yìn wọn wọ́n àdéjì jẹ́ pé Yorùbá ta sọ pé ìlẹ̀ lewé tẹ̀ légbò gbogbo nǹkan tí wọ́n rí pé wọ́n pààyàn kan lẹ́ni o wọ́n pa kan lọ́la o kí ni. ẹ ṣeun olóòtú tí ẹ bá ń sọ pé gbogbo àwọn tí wọ́n ń kó jáde wọ́n gba wọn mìíràn bíyà pé kò sí ọ̀kan lára wọn náà mo sọ wọn kọ́ fún yín pé ẹni tí ó bá jábọ́ nínú movement Yorùbá nation kò ń ṣe bíyà pé kò lógun lára tí ó bá ṣe bíyà pé tíyàn bá ń yọ́lẹ̀ dá ohun burúkú á máa yọrùn wọn ṣe ṣóyé yín bẹ́ẹ̀ yẹn nígbà míì tí ìṣègbélé ìtọ́lọ́run ti kọ́ o ṣóyé yín bẹ́ẹ̀ yẹn so kò wá ń ṣe bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn ń jábọ́ aṣáṣe rally logun state anybody ò jábọ́ bẹ́ẹ̀ kẹ́ la mọ̀ pé àwọn ọlọ́pàá wá jíjábọ́ tí a sọ yìí fáǹfà ní ẹ̀yìn tí ò yé pé anybody ò kú ẹnikẹ́ni ò kú lẹ́yìn àkọ́dọ́gbọ́n lọ́rọ̀ ẹ̀bọ̀ tó bá ti dárúkọ kú a máa bẹ̀rẹ̀ òun láfi sọ pé jíjábọ́ náà bẹ́ẹ̀ náà la ṣe nínú ìlú Ọ̀yọ́ bẹ́ẹ̀rẹ̀ ò ṣe jáde lógún lọ́gbọ̀n. àti ẹ̀rí ti rally ilé ìtẹ̀sí ní Ṣàgámù àti ìpínlẹ̀ Ògùn lápapọ̀ Abẹ́òkúta gbogbo ẹ̀ káàkiri bẹ́ẹ̀ a rí pé àwọn ọlọ́pàá tún tẹ̀lé yín lẹ́yìn. wọ́n tún tẹ̀lé wa lẹ́yìn wọ́n bá wa jà wọ́n ṣẹ́ ní ìmú débi pé ọlọ́pàá gan tún máa sá fún wa kò ṣe bí wọ́n sá fún wa nípa tó jọ pé àwọn ẹni yìí àwọn nífẹ̀ẹ́ wọn nǹkan tí wọ́n ṣe ṣùgbọ́n kó má dàbí ẹni pé àwọn tó yẹ kó wọlé máa wọlé sí wọn láàrin òun ló bí ẹ pé máa ń credit wa lógùn state ní pé despite wípé àwọn mọ̀ pé àwọn ọmọ Yorùbá nation ń jáde gọ́vnà wa Dàpọ̀ Abíọ́dún ó ń dúró tì wá because ọ̀tọ̀ ní kéèyàn sọ̀rọ̀ ní pé ọ̀tọ̀ ní kó jẹ́ bí wọ́n gbọ́ pé àwọn èèyàn jáde kọ́ dẹ̀ máa tákù wọn but kò ever ṣẹlẹ̀ rí tí ẹ pé gọ́vnà wa Dàpọ̀ pé yóò touch anybody the same thing as Ọ̀yọ́ state pé tóbi tó yẹn bàbá gọ́vnà Ṣèyí Mákindé àwọn náà kì í lé anybody anyhow ẹ ṣe nǹkan tẹ́ máa ṣe peaceful kẹ̀dẹ̀ kúrò bẹ́ẹ̀ ni ṣóyẹ yín bẹ́ẹ̀ yẹn òun ló fi jẹ́ pé everything ló ṣe wá jẹ́ pé kò nìkan ló dá yàtọ̀ ibi tẹ́ máa ti mọ̀ pé problem ń wà nìyẹn. ṣe lórí ọ̀rọ̀ Èkó yìí a sì tún wá sí ọ̀rọ̀ Èkó yìí láìpẹ́ a wà sọ̀rọ̀ Èkó torí ọ̀rọ̀ kan ti ń jà rìnrìn nílẹ̀ ní ọ̀rọ̀ ìpínlẹ̀ Èkó lórí Yorùbá nation
ẹni tó fẹ́ díje sípò gómìnà lábẹ́ àwọn àṣẹ ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ṣùgbọ́n gbàtà bá débẹ̀ à á sọ̀rọ̀ nípa ẹ̀ nǹkan tí mo fẹ́ ká sọ nípa ẹ̀ nísìnyí ká tó lọ sí ẹ̀ka ìpolówó ọjà wa fẹ́ ká lọ sí ẹ̀ka ìpolówó ọjà wa náà bóyá gbàtà bá dé ìbéèrè náà òun ni pé olóyè Sunday Igboho òun lẹni tó ń léwájú nínú gbogbo àwọn tó ń ṣe Yorùbá Nation yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń jáde pé ṣe bí Nàìjíríà ni lọ́wọ́ kan tó bá ti dìde pé òun fẹ́ ṣe báyìí tó bá ti gbà mú ó lọ́nu pé ṣe ẹ̀rí kí Sunday Igboho kó jẹ́ sọ̀rọ̀ mọ́ torí pé ọkọ ẹ̀ làwọn Yorùbá làwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà òun náà ò tó bẹ̀ kó tún jáde síta kó òun fẹ́ sọ̀rọ̀ mọ́ èyí sì tún jáde báyìí ṣùgbọ́n ẹni tó jẹ́ aṣíwájú pátápátá ẹ̀yìn Sunday Igboho àti ẹ̀gbúrò tí wọ́n mú àwọn kan tiẹ̀ tún wà lẹ́wọ̀n kó wọ́n tí ì filẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ló ń lọ eléyìí ìgbà tá a bá lọ sí ẹ̀ka ìpolówó ọjà tá a bá dé ẹ bá wa yànnàná lórí rẹ̀ díẹ̀ láti ilé agbára ẹ mọ̀ pé ọmọ alájẹ ni wá àfi gbogbo ara ṣe ajé níbi ìṣẹ́ṣẹ́ ẹ̀ fún láti ilé agbára látòkè lọ́hùn-ún ẹ jẹ́ àdé ẹ̀ka ìpolówó ọjà wa ná ilé iṣẹ́ tó ń ṣe nàpa àwọn náà ṣe agbátẹrù ètò yìí ẹ jẹ́ ká dọ̀hùn à ń bọ̀ àìdé. bí mo bá ti kú kò yí Ọlọ́run nípò padà. ìbílẹ̀ mélòdì kan kàn fáàmù ẹ o nàpa abamisọ̀ ni ẹ máa mú eléyìí náà lábọ́ líkì ni o ẹ ṣáà rí mo yé ń fẹ́ ó ti ṣe kí ni mo gbé bọ́ọ̀dì gbogbo mi ti máa lọ màá tún kọrin from one place to another place ẹ̀rọ kò yí ìsìn mo lọ mẹ́rin márùn kílẹ̀ tó mọ́ tó bá ti di nẹ́ẹ̀sì ara mi á ti ṣe àtúnṣá bàbá nàpa. bí ó bá sí wọ kò sóhun tí mo lè ṣe. Nàpa for management of power. ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa láti ilé agbára látòkè lọ́hùn-ún lórí ètò yín ètò wa ọ̀rọ̀ tó ń lọ náà la wà láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard Television iléeṣẹ́ tó ń ṣe nàpa àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí ẹ̀ka ìpolówó ọjà wa náà ni àtidéhùn ẹni tá a gbà lálejò náà ni ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn ògúnnágbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ìgbín tó jẹ́ Comrade Mayor ní ìpínlẹ̀ Ògùn tó ń jẹ́ aṣojú àbí fún Yorùbá Nation a sì ti ń bi wọ́n ní ìbéèrè níkọ̀ọ̀kan èjèèjì àwọn èèyàn náà fẹ́ dá sí ètò tó fẹ́ sọ pé tó báwo ni ọ̀rọ̀ Yorùbá Nation ṣe jẹ́ o ẹ ti wá ń jò ní ṣé kìí ṣe pọ́rọ̀ yìí dàbí ọṣẹ tó wó kùsùkùsù tó kàn dá wáyé lójijì pé torí bàbá wa Sunday Igboho tí gbogbo wa mọ̀ àti ẹ̀gbúrò wọn mọ́ àwọn sì ń léwájú ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ báwo lọ̀rọ̀ òun ṣe ń lọ àti pé ẹ tún sọ pé kò ní sí ètò ìdìbò nílẹ̀ Yorùbá ètò ìdìbò tún ti wá o wọ́n tún ti dìbò ṣé kò dàbí ẹni pé ẹ̀kan ń sọ̀rọ̀ kò nítumọ̀ ẹ bá ẹ sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho ká mọ ipò tí bàbá wà. ẹ ṣeun olóòtú bá mi Májàsọ́lá Igboho ṣá owó abádámi tèmi náà dẹ̀ mọ̀ pé àwọn gan máa rí wa bí ó ṣe ń lọ actually nǹkan tó ń ṣẹlẹ̀ ni wípé ẹni tó bá ti jẹ́ olórí leader of a struggle wọn nídé máa ń sọ̀rọ̀ ìgbà tó di pé wọ́n tó yẹ kí wọ́n sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ even wọ́n sọ̀rọ̀ dé stage kan dé pé àwọn èèyàn sọ pọ̀rọ̀ wọ́n ti pọ̀ jù ṣàpapọ̀ ọmọ aráyé wọ́n á ní kó máa lọ tó bá tún rìn jù wọ́n á sọ fún ẹ pé rìn tó rìn yẹn ti pọ̀ jù tó bá ti di pé ó tún padà sẹ́yìn wọ́n á tún lọ́gbọ̀ ọ̀gbẹ́ni ó ti dákẹ́ jù ó ti padà sẹ́yìn jù kí ló ṣẹlẹ̀ tó bá tún rìn sí bí ó tún rìn sọ́tún wọ́n á tún sọ fún ẹ pé ó sì ní sùúrù ó ṣe máa tiẹ̀ ti máa ń pọ̀ jù nǹkan tó tẹ́yìn náà dẹ̀ mọ̀ pé nígbà tí bàbá Májàsọ́lá ń jáde gbogbo wa yìí náà là ń sọ pé ọ̀rọ̀ wọn ti pọ̀ jù àbá kì í sọ bẹ́ẹ̀ everybody ló ń sọ bẹ́ẹ̀ náà nísìnyí bàbá tó ti ra wò tọkọ̀ ra wò tí wọ́n pé kọ́ṣà máa wo nǹkan tó ń lọ Yorùbá tó ń sọ pé wọn ò sọ̀rọ̀ mọ́ sóyè so nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé bàbá Májàsọ́lá Ìgbòho ṣá wọ́n sì dúró pẹ̀lú ọmọ Yorùbá tọkàntọkàn Professor Banji Akíntóyè wọ́n sì ń sọ̀rọ̀ torí wọ́n sì sọ̀rọ̀ níbi àbí even lórí issue ó ṣe mọ̀rọ̀ pé níbo ń sọ wípé àwọn fẹ́ gbalẹ̀ Èkó bàbá ti sọ̀rọ̀ ìyẹn bàbá Professor Banji so bàbá Professor Banji Akíntóyè àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ láti máa sọ̀rọ̀ èyí ṣe òun ṣe bàbá Májàsọ́lá Ìgbòho ṣá bọ́ bàbá Májàsọ́lá jẹ́ nìkan tẹ́ pé àwọn ni bí jagunjagun tí wọ́n dúró tán gbé ìyà oníjẹ Yorùbá ṣóyè ń bẹ́ẹ̀ so ó yàtọ̀ síra wọn kò ń ṣe bí kẹ máa ẹni tó bá jẹ́ jagunjagun kì í sọ̀rọ̀ jù torí tó bá sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ tó bá ti ń sọ òun náà ni wọ́n ti wọlé sí lára ṣóyè bọ́ torí pé wọn ò gbóhùn bàbá Májàsọ́lá ẹ̀ ń sìn òun ló ń fún gbogbo àwọn enemy gan ní threat ẹni tá a gbóhùn ẹ̀ tó dákẹ́ ibo ló fẹ́ gbà yọ ṣóyè yín bẹ́ẹ̀ so bọ̀ ẹni tó yẹ kó sọ̀rọ̀ tó jẹ́ Professor Banji Akíntóyè wọ́n sì ń sọ̀rọ̀ wọ́n dẹ̀ sì ń sọ̀rọ̀ dọ́là so these are the things tó yẹ pé a gbọ́dọ̀ consider ká má mú nǹkan ká má mix méjì mọ́ra wọn bàbá Májàsọ́lá wọn dúró pẹ̀lú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó dẹ̀ kó wọn fẹ́ kí ìyà jẹ ọmọ Yorùbá
Professor Banji Akintoye àwọn ni the leader tó dẹ̀ bí wọ́n pé wọ́n lẹ́tọ̀ọ́ láti jáde láti sọ̀rọ̀ fún nípa ti ọ̀rọ̀ Yorùbá nation tí bàbá dẹ̀ ṣe ń ṣe ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wọn so àárín nǹkan tó wà nínú méjèèjì yẹn. ọ̀dà àdúpẹ́ lọ́wọ́ yín Comrade Mayor tẹ́ bá wo àwọn kan tí ń fi àtẹ̀jíṣẹ́ wọ́n ti fi ń sọ̀wọ́ ẹnìkan ti ẹ̀kọ́ ó ní pé yahoo kẹ́ ẹ̀ dákẹ́ díẹ̀ lórí ọ̀rọ̀ òun pé àtọ́jọ́ ìyá kan ń gbọ́rọ̀ a kan ń gbọ́ tẹ̀ ń sọ náà àti ẹ̀wà rójútu ẹ̀ mọ́ eléyìí ó fẹ́ ṣẹlẹ̀ ẹni olóyè Sunday Igboho wọ́n fẹ́ wá láti ṣèwọ́de àárí wọn ẹni wọn ò ní ṣe ìdìbò àárí wọn wọ́n tún padà tún ṣe ìdìbò náà ó tún lọ ẹ tún padà wáyé gé lóòdà wo ẹyẹ bóyá kẹ kúfẹ̀ kan gbàgbé nípa ẹ̀. ẹ bá ń béèrè lọ́wọ́ irú brọ́dà tó sọ̀rọ̀ yẹn àkọ́kọ́ ni wípé wọ́n dárúkọ ń pé pé ẹ bá ń béèrè lọ́wọ́ wọn pé irú èmi tẹ̀mí wà wájú wọn yìí èèlò ni mo ti gbà lọ́wọ́ wọn àbí lọ́wọ́ anybody tó ń ṣe movement Yorùbá nation now nǹkan tó ń ṣẹlẹ̀ tí ó yí especially gbogbo àwọn tó jẹ́ pé àwọn Indomie people lèmi máa ń kà wọ́n. alàgbà Abíọ́dún Ìgè Samuel àwọn ni wọ́n sọ̀rọ̀ tó ń fi ìkíní àwọn sọ̀wọ́. ṣe iná tún gbọ́n pa alàgbà náà nǹkan tó ń ṣẹlẹ̀ ń pé púpọ̀ náà àwọn tó jẹ́ àwọn Yorùbá wa òṣì ló máa pa wọ́n. reason no ẹni sùúrù no because why ni pé tá bá ń sọ̀rọ̀ Yorùbá nation kọ́ ni problem anybody Yorùbá nation kọ́ dàbí àfikún láti wá jà fọmọ Yorùbá ni but tẹ́nìkan bá wá sọ pé yahoo insult ni tẹ́nìkan bá wá sọ wípé wọ́n sọ pé kàn báyìí ṣẹ́yìn expect nígbà tẹ́yìn gbéra yín lálàgbà tẹ́dẹ̀ wà nínú yàrá yín tẹ́dẹ̀ ní pé ẹ fẹ́ òmìnira fúnra yín tẹ́yìn fúnra yín ò jáde kí gbogbo àjọ ṣe kíní papọ̀ ṣùgbọ́n wọ́n bá yàn tó bá ń jáde yẹn ẹ wá máa sọ̀rọ̀ kùbákùgbé. ṣe rí nǹkan tó wà lórí ọ̀rọ̀ wọn yìí nǹkan tó wà lórí ẹni sùúrù bàbá Mayor nǹkan tó wà lórí ọ̀rọ̀ wọn ni pé kálukú ló ní ẹ̀tọ́ sí èròǹgbà ọkàn irú ẹni tó sọ̀rọ̀ yìí ó ṣe é ṣe kóhun náà wà lára àwọn èèyàn tó ti ń jáde tipẹ́tipẹ́. wọn ò jáde. ṣe mọ̀ pé ẹ mọ̀ wọn. wọn ò jáde no nǹkan tó ṣẹlẹ̀ ní pé tó bá pẹ́ tó ń jáde wọ́n ní pẹ́ tó bá mọ̀ kí ń wo ẹni tó bá mọ̀ tó bá wo ẹ lọ wádìí ẹni yẹn bí ọ̀rọ̀ Yorùbá ṣe rí nìyẹn ẹni tí ó bá make any investment kò ní ever sọ bí apò ń fẹ́ against kìíní ẹ mọ̀ pé ọ̀dà ẹja wò báyìí ẹ mọ̀ pé nǹkan tí Yorùbá ń jà sí tẹ́lẹ̀ òun ni pé ìyà ń jà àwọn ọmọ Yorùbá ètò àìsí ètò àìbò gbà tí bàbá Sunday Igboho tó ń sọ̀rọ̀ ń jò ní wọ́n tó bá yẹ pé orílẹ̀-èdè Nàìjíríà tó bá dáa tí ò sí pé wọ́n ń jiyàn gbé wọ́n ń pààyàn lọ́tún pààyàn lósì tàbí wọ́n ń ṣe nǹkan tí ò dáa fáwọn èèyàn kí làwọn fẹ́ fi Yorùbá nation ṣe àìdá orílẹ̀-èdè Nàìjíríà náà ló fà á ṣẹ́yìn wàá rò pé lásìkò ètò tí wàá ṣe ètò ìdìbò tí ọmọ Yorùbá ti wá wọlé báyìí ṣẹ́yìn wàá lérò pé ó yẹ kí Yorùbá nation wọ́n gbárùkù tì wọ́n kí ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ni pé ṣé changes ti wà ṣé Nàìjíríà ti da. ṣe mọ̀ pé ọjọ́ kan náà ọjọ́ tó bá gùn kọ́ la máa ń kọ́. nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé mostly gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n against Yorùbá nation wọ́n fẹ́ kí Yorùbá nation kó hands down pátápátá nígbà tí Yorùbá nation bá ti hands down corruption tí gbogbo wọn ṣe ń dúró lé lórí yẹn wọ́n á continue pẹ̀lú ẹ̀ now kò sí bó ṣe fẹ́ rí tí movement kan bá jáde tó bá ń ṣe nǹkan the more tí movement yẹn jáde ìyẹn òun mímí kí a máa against the movement yẹn but how betterment the country will be ló yẹ kí a máa discuss now tí yẹn kó bá sọ pé àwọn yahoo ẹ bá ń béèrè because why ni pé kò sí bóyá fẹ́ rí ó ń ba image nǹkan táwọn èèyàn bá ń ṣe jẹ́ ni of which kí ni impact individual gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó wọ́ọ̀sì pé kọ́ máa pa wá mọ́ accident gbogbo bó ṣe ń strike ní school gbogbo bí ẹ kò yẹ síṣẹ́ fáwọn ọ̀dọ́ tó ń graduate gbogbo tó yẹ bí ẹ pé oríṣiríṣi àjálù tó ń bá wa nínú country these are the impact tó yẹ bí ká gbọ́dọ̀ wò pé báwo la ṣe fẹ́ ṣe and there are some ways tó yẹ pé gbogbo náà gbọ́dọ̀ lò lórí ọ̀nà yẹn láti lè jẹ́ pé yá pé ok tábà gbogbo ọ̀nà báyìí we can be looking in one direction because ẹ sọ everybody is entitled for their own opinion so the more tó bá yẹ pé àwọn kan bá wá dìde tí wọ́n ń ṣe tọ̀dọ̀ tí wọ́n kẹ́ni ẹ náà gbé idea mi náà dìde kó ṣe tiẹ̀ so that everything máa join papọ̀ láti jọ ṣiṣẹ́ fúnra wọn so the more tí ẹ bá ti ṣẹlẹ̀ àti mọ̀ pé I'm a get solution been doing the election so ti mean pé Nigeria ti dá ni because why is that we are talking about corruption of the country now since when they have make their election tó dẹ̀ ti mú candidate as the person to NBA is the winner even do we have the election or we have the selection because why ní tó gbá bá rí pé láti aláyé ń báyé ńgbà tá bá ṣe election nínú Nigeria ọjọ́ yẹn la máa get ẹni tó win àbí kó jẹ́ bí wọ́n pé
pátápátá bí òru ló máa sọ bí nǹkan bí 2 tó máa di láàárọ̀ kó máa gbọ́ news. This one is going for like 4 days before tó wá di bí nǹkan wá sọ pé ní báyìí ló win. So these are the things we need to look into, that corruption system tó wà ń bẹ̀. So are we really working on that aspect? So these are the things. Yorùbá bọ̀ wọ́n ní tẹ́ bá fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ ara ẹ̀ náà ló máa rọ́ sí. Ẹbẹ́ ṣe sọ lẹ́ẹ̀kan pé kì í ṣe selection ni ṣe mọ̀ pé irú ẹ̀ ní ọ̀rọ̀ tí ẹni yìí sọ tó ní àwọn yahoo mo sọ pé kálukú ó ní ráìtì sí òfin bẹ́ẹ̀ ṣe èrò nìyẹn ṣùgbọ́n gbogbo ọmọ Nàìjíríà mọ̀ pé ètò ìdìbò tó mọ́yán lórí ni wọ́n ṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti pé bí Nàìjíríà ó ṣe da òun ni kálukú ń bá kiri báyìí tó jẹ́ pé ọmọ Yorùbá náà ló ti wá wà ń bẹ̀ ẹ ti mọ̀ pé ọjọ́ tá a bá gùn náà kọ́ la máa ń kàn ọ̀run. Olótù, yes sir, ọmọ Yorùbá ti jẹ president ní Nàìjíríà bẹ́ẹ̀ni tí gbogbo ọdẹ mọ̀ tó jẹ́ Ọbásanjọ́. Ṣùgbọ́n lákòókò Ọbásanjọ́ Yorùbá nation ò dìde pé àwọn fẹ́ gba Olótù ẹ ní sùúrù kò ń ṣe ìgbà tí wọ́n bá bímọ lọ́mọ rìn ṣẹ́yìn náà wọ́n bẹ́ẹ̀ no perspective tẹ́mi tí alájẹ́ kó yé ni pé nígbà tó yẹ pé àwọn ẹni yìí ni wọ́n jẹ́ tó yẹ pé wọ́n gbé ọmọ Yorùbá síbẹ̀ gbogbo ọlọ́ believe pé yẹ kí changes wà ṣé changes wà changes ò sí due to asọ̀rọ̀ kan pé nípa 1999 constitution tí wọ́n ń lò nílùú Nàìjíríà ó fi hàn wípé kò ń ṣe gbogbo ẹ̀yà ló ṣe òfin yẹn because tábà sọ pé àjọ kọ́lé papọ̀ tí àjọ based on one agreement tó dẹ̀ pé ẹnìkan péré tó wà lára wọn tí wọ́n kọ́lé yẹn ló ṣe agreement tí gbogbo wa lò definitely pé ẹnìkan ló nílé so ẹni yẹn kẹrin tó dẹ̀ pé òun ló nílé yẹn òun ló wọn máa lo gbogbo agbára láti lè prevent pé sẹ́ẹ̀ agreement tó ń bá múlẹ̀ ló gbọ́dọ̀ múlẹ̀. This is the example of Nigeria. Tí àwọn adé ń sọ pé tí wọ́n yẹ pé gbogbo àwọn tó jẹ́ àwọn bàbá wa àwọn bàbá àwọn Ìgbò àwọn tí kì í tọ́ dúró tọ́ pé sẹ́ẹ̀ ok agreement tó wà lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀ yẹn ẹ fàyà ẹ wá ṣe agreement míì ṣóyẹ ibi tí gbogbo wa ń dúró lé lórí yẹn tó dẹ̀ pé wọn fáwọn èèyàn láàyè láti lè ṣe tẹ́ pé òfin yẹn náà ni wọ́n ń lò láti máa fi sú àwọn èèyàn yìí. These are the problem. So bó ṣe jẹ́ ọgbọ̀ngàn nìyẹn Olótù. Ẹ ṣe gan mo rí i pé nǹkan tó jẹ iná lógún pẹ̀lú bẹ̀ ṣe ń sọ̀rọ̀ ni pé kí orílẹ̀-èdè Nàìjíríà kó dáa kí àwọn ọmọ Yorùbá kan gbádùn kó má sì pé wọ́n ń jiyàn gbé. Tí ó bá dẹ́ ni da kólúkálukú bá tiẹ̀ lọ. Tó bá kó dà náà ní ìtumọ̀ ẹ̀ náà sì ni pé kó dà à ń jínigbé lọ́tún à ń jínigbé lọ́sì à ń fìyà jẹni kò síṣẹ́ ìlú ebi ń paráàlú ọ̀nà òdá kò sí náà jọba tí gbogbo ẹ̀ bá ti lè padà bọ̀ sípò kò sí nǹkan tá à ń já. báyìí báyìí sọ̀rọ̀ níjẹta àbíjẹrin báyìí wọ́n ti lọ ṣáwọn èèyàn ní gbogbo ara ní gbogbo Kwara tó ń ṣe èèyàn méjì tẹ́ pé ní even hospital tó gbé lọ sí tó gbé àwọn ènìyàn lọ wọ́n sọ kọ́ lọ mú 1.8 wá. Àwọn ọ̀làdẹ sọ pé kìíní bí mọ́tẹ́ pẹ̀lú bọ́ bá dẹ̀ wà pé àwọn ajínigbé bá ṣì wà tọ́dẹ̀ ṣì ń ṣe oríṣiríṣi bó bá yẹ wọ́n kí wá ní solution. tó ṣe mọ̀ pé bí ọ̀rọ̀ ṣe ń lọ báyìí ó di dandan kẹ́yẹ pé ká fún ìjọba tó tiẹ̀ jẹ wọlé wọ́n ní ẹni tó mú ẹyẹ lápò tó mú ẹyẹ jáde bọ̀ tí ò tí ì mú jáde ẹ ti sọ pé òkú lẹyẹ tó wà ń bẹ̀ kódà kó jẹ́ àyè ẹyẹ ló wà ń bẹ̀ tẹ́ bá ní pé òkú ni tó bá fàyọ̀ láàyè ó jàre yín tẹ́ bá sọ pé àyè ẹyẹ ni tó bá fún pa lọ́rùn tó bá kú ó sì tún jàre náà àbá gbé àkàtì ẹ̀ fún ẹni tó ṣe wọlé yìí ní àǹfààní káwọ́ òpìtò ọmọ Yorùbá ni gbogbo nǹkan ló fi jọ́ ọmọ Yorùbá kì í ṣe pé ìyá rẹ̀ wá láti ilẹ̀ Ìgbò àbí ìyá rẹ̀ wá láti ilẹ̀ Haúsá Yorùbá ni ìyá Yorùbá ni bàbá ẹ̀ náà ṣùgbọ́n gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé àwọn lọ́balọ́ba tó jápẹ́ àgbà Yorùbá wọ́n ti dìde wọ́n sì pàdé pọ̀ pẹ̀lú ẹ̀ ó fi yé wọn pé gbogbo nǹkan tó jẹ́ nǹkan tó ń ní àwọn Yorùbá lára tẹ́lẹ̀ tí wọ́n fi ń dìde pé àwọn fẹ́ lọ ó ní gbogbo ẹ̀ ní òde àfìsẹ́yìn tẹ́gùn fi sọ èròǹgbà tí báyìí lórí ọ̀rọ̀ yìí pẹ̀lú báwọn lọ́balọ́ba torí ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí nínú ńgbà náà ni wọ́n ń ṣàtìlẹ́yìn fún Yorùbá nation torí nǹkan tó ń ṣẹlẹ̀ pé torí bóyá torí kì í ṣe ọmọ Yorùbá ló wà lórí àléfà ló fà á tí gbogbo ẹ̀tọ́ ikú wọn tí ẹ̀rí ti Yorùbá rò ṣùgbọ́n lákòókò yìí Yorùbá ti wà ń bẹ̀ bí wọ́n lọ́mọ ẹni èyí ṣèdí bẹ̀rẹ̀ ká filẹ̀ kẹ̀ sídìí ọmọ ẹlòmíì àbí bẹ́ẹ̀ ká fún Yorùbá láyè wò pé káwọn bọ́n ṣe débẹ̀ yìí ká tẹ̀ wo nǹkan tó wọ́n fẹ́ ṣe náà àbí báwo lẹ́yìn ṣe rí ọ̀rọ̀ sí. ẹ ṣeun gan Olótù àwa Yorùbá nation a sì níbi ẹ̀mẹ́ka bà nǹkan jẹ́ torí bá ń pẹ́ àwa níbi tẹ́mẹ́ka bà nǹkan jẹ́ ni a lot of things lè máa ṣe tó máa ti bàjẹ́ tó bá dẹ̀ máa ń pẹ́ àwọn ló bàjẹ́ wọn náà Yorùbá nation kí ìlọsíwájú máa bálẹ̀ Yorùbá kí wọ́n máa deprive Yorùbá nípa nǹkan wọn òun ni Yorùbá nation kọ́ má fẹ́ tọ́ wọn dùn wọ́n kọ́ má fẹ́ tọ́ wọn dùn wọ́n kí wọ́n dẹ̀ jẹ́ kí Yorùbá mọ̀ wípé ọmọ bíbí ilẹ̀ yìí ni ẹ́ bẹ́ẹ̀ kẹ̀lú yẹn bí wọ́n pé ìyàkùn ni ẹ́ jẹ lórí ilẹ̀ bàbá ẹ̀ bí mọ́tì gbogbo kíní ìbá ti kúrò ẹ lè rẹ́ níbọ̀ tó máa ní pé orí òun yí kó máa lóun ọmọ sọ bí á pé òun fẹ́ máa sọ pé òun clamoring for anything and as well that does not mean in pé kó máa clamoring for anything because why ni pé
even nínú country tó jẹ́ Nigeria everybody has right for freedom to express to have right for freedom of speech the mọ́tò bá ti wà nínú òfin wáyé ní pé nígbà tẹ́yìn bá sọ pé anybody lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ mọ́ for now ṣóyè yín bẹ́ẹ̀ yẹn ó mì ní pé wọ́n sì máa wò bọ́ tó bá dípa àgbàdá tó bá dípa àwọn expecting pé nǹkan tí wọ́n ṣe tí wọ́n bá ti ṣe nǹkan tó bá fẹ́ ṣe tí wọ́n ṣe anybody máa tuntun ní right pé ó yá jẹ́ kí n jáde torí ẹni ẹ̀ náà dẹ̀ mọ̀ pé òun ò ṣe but yẹn wá mìkan wá níbi á pé torí ẹ̀ pé ìgbà tó it's not about bí á torí pé ọmọ Yorùbá ti bọ́ síbẹ̀ ìtorí pé ìlú ò dá kọ́ ẹni ìdẹ́ tó bọ́ síbẹ̀ làwa ti ń pariwo so yẹn wá mí torí abó ti wá bọ́ síbẹ̀ ìyẹn ló máa ń sọ pé definitely pé èèyàn yín lẹ fẹ́ kó wọlé nígbà tí Yorùbá nation bá stop but the more tẹ́ pé wọ́n sì ń sọ nǹkan tí wọ́n ń sọ ó dẹ̀ ti wà ìbọn jáde ní newspaper níbi abi that was last year pé even kó jẹ́ Tinubu ló wọlé as president Yorùbá nation will still continue it's a movement and movement continue not that ó bí á pé kinní kan ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ ẹ lè expect wọn bá yàn díẹ̀ kó wá bọ́kọ́ ló máa lé ọlọ́pàá òun ló fi jẹ́ pé we are the best friend even fáwọn ọlọ́pàá because why ni pé wọ́n rí pé we are kind person we are loving person àkọ́ kí n ṣẹ́ ní abuse ẹwà àwọn Biafra bọ̀ ṣe ń ṣe nílẹ̀ Ìgbò náà kẹfì wé àwọn tó ń ṣe bọ́ torí pé à ń sọ̀rọ̀ tí a stop òun ló ń ṣe àwọn kan tó yẹ pé bóyá oníjẹkújẹ ni wọ́n ni o tí wọ́n fẹ́ kí Yorùbá nílọsíwájú ni o I don't know but ìyẹn ò stop kólúkálukú ṣe tiẹ̀ ẹ̀yin tẹ́ ń ṣe Nàìjíríà ẹ máa ṣe àwọn tó bá ń sọ pé Yorùbá nation kọ́ máa sọ ìmọ̀ tó bá ti vandalize anything tí wọ́n ti bá anything jẹ́ everything dẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ olóòtú mi mọ̀ pé èmi believe pé irú yẹn kò yẹ kó dàbẹ̀ pé ó máa jẹ́ problem for anybody. Táíwò Kíkẹ́ Fásùnmí àwọn ní àwọn kì í pé ẹ kú iṣẹ́ takuntakun wọ́n fi àmì ìfẹ́ hàn sí yín bẹ́ẹ̀ la rí Abdullahi mi ò wọ́rì wọ́n ní Yorùbá nation no going back bàbá wa Omeyo thank you so much o nǹkan táwọn kọ táwọn fi ránṣẹ́ nìyẹn orúkọ eléyìí ó dàbí pé bákanbákan Hasan Khalid ni wọ́n korúkọ tàwọn nǹkan míì tí kò bóyá orí ètò yìí kọ́ ní wọ́n fẹ́ fi tí wọ́n ṣọwọ́ sí ibòmíì náà fẹ́ fi tí wọ́n yẹn ṣọwọ́ sí tó ẹ̀yin èèyàn ẹ̀yin náà ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu wọn yìí wọ́n ní ìkódà náà nìkan táwọn wà fún kì í ṣe pé bóyá dandan ni pé kí ni bá pé tí nǹkan bá da náà kò sẹ́ni tí ó pariwo kò sẹ́ni tí ó sọ̀rọ̀ ṣùgbọ́n ìgbà tí nǹkan ò dá tí ara dẹ̀ ni àwọn èèyàn tó jẹ́ ti Yorùbá òun ló fà á táwọn fi ní àwọn gbọ́dọ̀ bọ́ ọ̀tà káwọn sì jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá kò sí pé kódà tó bá gbé Yorùbá nation náà dé táwọn Yorùbá tún ṣe dáadáa náà bí ẹ̀yin náà ni yóò tún rí bákan wọ́n ní ká pẹ́ mọ́ nínú ńlá ká ṣe nínú ìlàsà òkò ẹ̀mọ́ náà lẹ́mọ́ gbà lọ kó lè da nǹkan táwọn ń jà fún nù kì í ṣe pé bóyá àwọn ní nǹkan táwọn fẹ́ gbà àwọn ẹlòmíì tí ẹ̀ ń rò pé bóyá olówó oṣù tí wọ́n ń san fún yín àbó níbi tẹ́ ti ń gbowó àbẹ́ ń gbowó ní ibì kan bóyá kẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ báyìí pé tó. ó kí gbogbo lẹ́ẹ̀kan sí bọ́lá ń ṣe rẹ́ mi lèmi ṣe ń ṣe mo dẹ̀ máa ń sọ orí ayélujára ni mo wà yìí ẹni tó bá mọ̀ pé òun gbowó fún mi ń pé kí n máa fi máa ṣe nǹkan tí mò ń ṣe kó jáde kó wá sọ tó bá ti sọ á jẹ́ pé lórí ọmọ àlè lẹ́ni yẹn then as well bí ìkan bá ṣe ká olúkálukú lára ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣóyè yín bẹ́ẹ̀ yẹn bọ́ọ̀lù bá dẹ̀ fi sí olúkálukú lọ́kàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó bá yẹn pé torí owó làwọn ṣe ń ṣe nǹkan ni àìmọye gbogbo ẹ̀ ṣáà rí gbogbo oríṣiríṣi tó ń lọ káàkiri kó tó di bí wọ́n pé bàbá wa Tinubu gan wọlé ẹ̀ ṣáà ń gbọ́ lọ́tún lọ́sì àìmọye ọ̀fà náà ló ti wá sọ́dọ̀ tàwa náà tó yẹ pé a reject pé ó ti o this is not what we want nǹkan tá a fẹ́ ni pé òmìnira wa la fẹ́ kí ọlọ́pàá wa máa oppress anybody kí a máa ní ilé ẹ̀kọ́ tó dáa tó jẹ́ bí i pé even possible kò jẹ́ ọ̀fẹ́ torí ó ṣẹlẹ̀ láyé bàbá Awólọ́wọ̀ hospital tó dáa tó jẹ́ bí i pé even irú accident tó ṣẹlẹ̀ ní Ìkẹjà yẹn ká ní bí i pé èlò tó dáa ni instantly gbogbo àwọn Red Cross ó yẹ kó kún ní gbogbo bẹ̀ yẹn ni kọ́mọ láti try láti máa rescue àwọn èèyàn àìmọye àwọn èèyàn tí wọ́n rescue jáde tẹ́ pé ṣe ni wọ́n tẹ́ wọ́n sílẹ̀ ńlẹ̀ lórí òkúta ṣèlú nìyẹn these are the things we are talking about pé a fẹ́ either tó bá mọ̀ pé kọ́ dissolve 1999 constitution kí wọ́n dẹ̀ ṣe òfin tó yẹ pé gbogbo ẹ̀yà tó wà nínú Nàìjíríà wọ́n á jọ nípìn nínú kinní yẹn àbí kólúkálukú bá lé ìjókòó èmi náà gbàgbọ́ pé nígbà tí Yorùbá wọn ní pé tí èdè wa bá jọra wa nǹkan máa easy àti develop ó dàbí ọ̀rọ̀ China ni ó dàbí Australia ó dàbí Polish tó jẹ́ Poland ó dàbí Denmark èdè wọn ni wọ́n ń sọ tó jẹ́ èdè kan everything dẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ so bọ́ torí pé òyìnbó tó gbé wọlé lé wa tó dẹ̀ ń pé àyálò ni bọ̀ èyí tó jẹ́dẹ̀ títí wọ́n ti sọ bí ápò ní pé òun ló jẹ́ àyálò ká fi èyí tó jẹ́ gbédè lédè ká fi ṣe èyí tó yẹ pé kò ń ṣe àyálò tó jẹ́ original tí ó dẹ̀ lè ṣẹlẹ̀ wọ́n bí mi sílẹ̀ Yorùbá ni mo dàgbà sílẹ̀ Yorùbá tí bá kọ́ English mo yá lò ní
but wọ́n ti wá sọ pé ìyẹn ni kó jẹ́ official tó dẹ̀ kó rí bẹ́ẹ̀ so ó máa take àwọn èèyàn tẹ́lẹ̀ kínní so ló fi jẹ́ pé àwọn ò gbowó lọ́wọ́ anybody ò dẹ̀ rán wá ń ṣẹ́ ṣùgbọ́n ìlọsíwájú ilẹ̀ Yorùbá òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún tàbí ń ṣe òun mìíràn pé anybody tó wà wọn kó òun gbowó fún mi kó jáde kó wá sọ. ìyẹn túmọ̀ sí pé kò sí ẹnikẹ́ni ní gbogbo àgbáńlá ayé tó lè jáde pé tó Yorùbá nation ló ní káwọn gbowó lọ́wọ́ èèyàn Yorùbá àwọn ìyẹn ò sí kò sí o inú mi náà dùn pé tó bá bí apá àwọn tó ń powó ni wọ́n bá wa ni wọ́n ti máa ní in case tẹ bá fẹ́ rí wa lè ẹ́ bá rí mi kí n ju phone number mi lẹ̀ níjọ́ mo ti ń wá síbí báyìí mo wọ́n ever ju phone number mi lẹ́rìí so that is it pé àwo ò nídìí gbogbo yẹn nǹkan tá a fẹ́ ní ìlọsíwájú ilẹ̀ Yorùbá òmìnira ilẹ̀ Yorùbá inú mi dẹ́dùn pé olóòtú nípa àwọn máa béèrè lórí ọ̀rọ̀ èkó òṣèkó lọ́wọ́ wa torí inú mi á dùn láti lè dáhùn sí ọ̀rọ̀ yẹn. òun náà láfi káàdì ọ̀rọ̀ wa ńlẹ̀ láfi káàdì ẹ̀ ńlẹ̀ báyìí pé ṣe mọ̀ pé lẹ́kọ̀ọ́ nísìnyí báyìí wọ́n ní gẹ́gẹ́ bí òwe kan wọ́n ní Àlàbá ó ti ń sọ pé òun làkọ́ bí ìyá àbèjì táyé kẹ́yìn wọ́n sì wà láyé wọn ò tí ì kú so báwo ni ọ̀rọ̀ òun ṣe rí lórí ọ̀rọ̀ èkó torí àwọn kan sọ pé tòkó kì í ṣe ìran Yorùbá ló lè kó àti pé àwọn kan àwọn láwọn ti ra gbogbo ibi tó wà lẹ́kọ̀ọ́ ẹ̀ sì lè gbà lọ́wọ́ àwọn mọ́ báwo ni ọ̀rọ̀ eléyìí ká fi káàdì ọ̀rọ̀ yìí ńlẹ̀. ẹ ṣeun gan àkọ́kọ́ bí nǹkan ti máa ń sọ ni pé onílé ló máa ń fi ọ̀nà àlejò níbi tó máa gbà dìímọ̀ tá ẹni tó bá jẹ́ onílé bá ti rí rẹ tó bá ti sọ̀rọ̀ ẹ̀dẹ́ ní àrífín onílé á sọ fún pé ọ̀gbẹ́ni àníṣe bíbá yìí bàbá mi àti bàbá ẹ̀ ló jọ níṣẹ́ tó dẹ̀ ní choice because nígbà tẹ̀ ń kó ti accommodate wọn dáadáa ó ti fún wọn ní gbogbo wọn tí wọ́n fẹ́ gbogbo nǹkan agbára ẹ̀ ó ti fi hàn wọ́n kí ló expect náà ó ṣe ọ̀rọ̀ bí wá pé ọmọ Ìgbò ó fẹ́ ṣe gọ́vnà àbí kínní it's not about bí wá pé kínní gbogbo èèyàn ló mọ̀ pé nílẹ̀ Èkó ilẹ̀ Yorùbá ni àkọ́kọ́ pẹ̀lú wọn bá nǹkan tẹ́ ń pé àwa mọ̀ pé Yorùbá ló tẹ̀bẹ̀ jù dó bó tilẹ̀ jẹ́ bí wá pé àwọn Benin wọ́n máa ń wá síbẹ̀ láti wá ṣe okó ń bẹ̀ ni the more tó dẹ́ pọ́n máa ń ṣe okó ń bẹ̀ even ẹni tó jẹ́ pé ó jẹ́ bí ọmọ Yorùbá ara mi ó lè fún ọmọ mi lórúkọ ìyẹn ò mí ṣóyé yín bẹ́ẹ̀ yẹn because nígbà tó bá sọ pé kan báyìí ni ok irú Èkó tó ń jẹ́ yẹn sìn èdè Benin ni tabadẹ sọ̀rọ̀ nípa ibi tí Benin ti ṣẹ̀ wá látòdùdúwa ni because wáyé nípa ọmọ Ọ̀rànmíyàn ló tẹ. àti ẹ̀mọ̀ pédè Yorùbá náà ló ń sọ bẹ́ẹ̀ ní wọ́n sọ bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pédè wọ́n fẹ́ lọ díẹ̀ ṣùgbọ́n Yorùbá tẹ bá ń sọ ẹ̀ máa gbọ́. tó ti jẹ́ bí wọ́n pé àwọn tó dárúkọ Èkó tó sọ di Èkó Benin ni wọ́n ọmọ Ọ̀rànmíyàn ni wọ́n tó dẹ́ pé ọmọ Ọ̀rànmíyàn fúnra rẹ̀ ọmọ Odùduwà ni. ẹ sì mọ̀ pé ọba àkọ́kọ́ tó tẹ̀ kódó ìlú Benin ló ti wá. so the more tó jẹ́ bí wọ́n tábà tí wọ́n sọ̀rọ̀ lórí pé àwọn tó yẹ pé àwọn Benin tí wọ́n bá ń bẹ̀ wọ́n bá Àwórì ọba wọn bẹ̀ Ogun State wọ́n bá wọn bẹ̀ so because merge Àwórì àti Ogun State ló jọ pa Èkó papọ̀ so these are the things we need to check as a fact so n pé bí a pé àwọn kan máa sọ fún yín pé now lórí ọ̀rọ̀ bí a pé ṣe property ò ṣe property mo fẹ́ fi for example bí America mo fẹ́ fi ṣe example fún yín ní àkókò tó pọ̀ mọ́ ẹ jẹ́ mo fẹ́ fi ṣe example fún yín ní America èèyàn lè ra ilé o lè ra everything kó ṣe gbogbo ẹ̀ if wọ́n tún lè fún ẹ ní citizenship nínú C.O. tó bá fún ẹ C.O. gbẹ́kún wọn yá ẹni òun ṣe pé wọ́n ló nílẹ̀ bọ̀ wọ́n yá ẹni so ó lè jẹ́ bí a pé lẹ́yìn 100 years ló máa dípò máa expire tó bá ti wá expire àwọn ọmọ ẹ tí wọ́n lè renew ẹ̀ padà that is the fact about bí a mẹ́kìnní so nípa ìlú láti lè jẹ́ kó develop èèyàn lè accommodate àwọn àlejò kó jẹ́ bí a pé èèyàn máa gba tax lọ́wọ́ wọn láti máa ṣe nǹkan mèremère nínú ìlú láti jẹ́ kó lè develop so tó bá di bí apá àwọn kan bá sọ pé àwọn làwọn invest síbẹ̀ àwọn làwọn ṣe gbá àwọn làwọn ṣe is part of the tax tí ẹ̀ ń san but àwọn tó yẹ pọ́n tó wá fún wọn ní kíní àwọn ni wọn ò fún àwọn ọmọ Yorùbá lọ́rọ̀ sọ òun ló fi jẹ́ pé whenever tí Yorùbá nation bá jáde nípa àwọn fẹ́ ṣẹ́ ní ti nínú Èkó wọ́n máa ń fún wọn ní tough time tó dẹ̀ kó rí bẹ́ẹ̀ the more tó jẹ́ pé orí ilẹ̀ wọn ni so wọ́n tẹ̀mí lórí ọ̀rọ̀ wọn sọ̀rọ̀ nípa Èkó ìṣọ̀rọ̀ lórí Èkó nìyẹn tó jẹ́ Gbádébọ̀ fúnra rẹ̀ tó jẹ́ bí wọ́n pé á fi Yorùbá á fi Ìgbò gbogbo alámọ̀ pé wà bẹ́ẹ̀ Yorùbá ni bẹ́ẹ̀ kẹ́ni yẹ́ wọ́n ní Ìgbò ni so gbogbo alámọ̀ pé ó ti jẹ́ nìkan tẹ́ pé ó ti campaign fáwọn tó jẹ́ pé àwọn IPOB ó ti campaign fún wọn ó fi hàn wípé ọmọ ọkọ òun ni so ẹ̀jẹ̀ tó wà nínú ẹ̀ ó strong ẹ̀jẹ̀ Ìgbò tó wà nínú ẹ̀ ó strong ti Yorùbá lọ òun ló fi jẹ́ pé ó wà lára àwọn tó ti agitate fún Biafra rí. ṣùgbọ́n ṣe mọ̀ pé lásìkò yìí àwọn èèyàn tí ẹ fi tẹ̀yà ṣe mọ́ báyìí wọn ò fi tẹ̀sìn gan ṣe pẹ̀lú torí tó bá ń fi tẹ̀yà àbí tẹ̀sìn ṣe ẹgbẹ́ òṣèlú APC olóòtú ibi tí a ti ń mix ẹ nìyẹn nígbà tá a bá ń sọ pé yóò fi ẹ̀yà ṣe
ẹni tí gbogbo wọn pariwo pé bí apọ̀ ló máa ṣe gọ́vnà yìí lẹ́kọ̀ọ́ yìí ó ti fi tẹ̀yà ṣe torí tí ò bá ṣe kò ní sọ pé òun lọ ń bá wọn Biafra kó máa bá wọn máa ṣe campaign. torí ẹ mọ̀ pé èèyàn ò ní ìdílé ìyá kó má ní ìdílé bàbá. nǹkan tẹ̀mí náà sọ náà nìyẹn. ó ní ti ìyá ó sì ní ti bàbá náà. but àwọn tó jẹ́ àwọn títí wa ṣáwọn claim pa àwọn òfin tẹ̀yà ṣe àwọn ará àtàdé fi tẹ̀yà ṣe bẹ́ẹ̀ ni because àwọn Haúsá gan tó jẹ́ Haúsá táwùsá bọ́ sílẹ̀ Yorùbá lẹ́nìí tẹ́ bá sọ Yorùbá àbí tẹ́ bá sọ òyìnbó alóhùn ògbédè òyìnbó anédè anóyè English anédè Haúsá lóhùn gbọ́ so wọ́n believe pé ẹ̀yà wọn yẹn àwọn ò ní fi ṣeré torí pé the more tẹ́ bá ń bọ́ ọmọ yín sọ èdè yín gangan the more ló ti mọ bí tó ti wá and there is power in tribalism or language or anything agbára wà ń bẹ òun ló fi jẹ́ pé ó hard fáwọn tó jẹ́ pé àwọn NATO láti lè rí Australia mú torí pé dè wọn yẹn ó lágbé torí pé wọ́n rí pé àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn kí lorúkọ ẹ̀ tó ń bájà. Ukraine àti Russia. Àwọn Koreans okay. No tó wà lẹ́gbẹ̀ẹ́ Russia. Àwọn Ukraine náà nìyẹn. Ukraine yes àwọn Ukraine wọ́n ti mọ̀ pé ọmọ ìyá ni àwọn méjèèjì èdè lọ́dẹ̀ ń sọ wọ́n dẹ̀ mọ̀ kó sì bóyá fẹ́ rí nígbà táwọn NATO bá ti wọlé sára àwọn Ukraine wọ́n máa wọlé sí Russia lára òun ni Russia fi ń prevent band territory pé sẹ́ẹ̀ nǹkan báyọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ the same thing goes to àwa tá a wà nínú tó ń pè ní Nàìjíríà ẹ̀yà oríṣiríṣi pọ̀ rẹpẹtẹ so the more tó bá yẹ pé a value culture wa a value èdè wa a value àṣà wa tá a bá ń sọ pé ká gbàgbé tribalism we are killing our heritage the more tó bá dẹ̀ nípa tí ń pa heritage wa who are we are a stranger in our lands. so ẹ ṣeun comrade Omeyo adúpẹ́ pé a pè yín ẹ wá pé ẹ wá bá wa lórí ètò lónìí pé tó ẹ wá yànnàná ẹ a ti jẹ́ kí àwọn ará ilé ó mọ̀ báyìí àti ẹni tó rò pé tó bẹ́yà wọ́n ní kinní kan lọ́kàn nǹkan tí kálukú ń jà fún náà ni pé kí orílẹ̀-èdè wa kó dáa káwọn ọmọ Yorùbá kún ó gbádùn kí wàhálà kankan kó má ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni kí iná wà kí ọ̀nà wà kí ètò ààbò tó dájú kó wà torí kò sẹ́ni tí yàn ó dùn kó ní ìyá kó ní bàbá kó kàn kó pa àwọn kan lọ́bẹ̀ wọ́n ti pa ìyá òun wọ́n ti pa bàbá òun lórí ilẹ̀ bàbá ẹ̀ àwọn ẹlòmíì ti ilẹ̀ àjèjì wá síbẹ̀ wọ́n tún wá ń ṣe nǹkan tí ò dáa fún wa eléyìí ló fà á ṣùgbọ́n báyìí kálukú ti ń wò pé tó ẹ jẹ́ ká máa wò wọ́n ní tàbá pẹ̀ mọ́nú ńlá tá a ṣe inú lásà oko ẹ̀mọ́ náà lẹ́mọ́ sì tún gbà lọ́nà kí nǹkan ó ti da náà ní gbogbo nǹkan tá à ń jà fún kì í ṣe pé bóyá wọ́n ní nǹkan tó fẹ́ gbà lẹ́yìn tàbí pé láwọn nǹkan tó ń fún wọn lówó tàbí ó níbi tí wọ́n ti ń jẹ nídìí ẹ̀ rárá o àti pé ẹ mọ̀ pé wọ́n ní ìlú téèyàn bá wà Jerusalem ìnáyìn èèyàn ò sì gbọ́dọ̀ wà nílùú ẹ̀ kó tún máa jà fún pé òun fẹ́ lọ síbòmí torí bí pé èèyàn jọ́ta àlú ló ń tọ̀ òun ṣe jẹ́ báwọn ṣùgbọ́n nígbà téèyàn bá ń béèrè fẹ́ tọ́ ẹ̀ tí ò bá rí ó ṣe é ṣe kó nípa ọ̀rẹ́ mi ò bá yín ṣe mọ́ ń gbà tẹ̀ fún lẹ́tọ̀ mi ṣùgbọ́n tẹ́tọ̀ téèyàn ń béèrè fún tó bá ti dé àkílà ń bá kiri kì í ṣe nǹkan burúkú kì í ṣe nǹkan tá à ń jà fún náà kì í ṣe pé nǹkan téèyàn tún máa jà fún mọ́ ni pé ó béèrè ẹ̀tọ́ ẹ̀ wọ́n ti fún wọn ètò ààbò ti dé gbogbo nǹkan tó fẹ́ ló ń lọ ní kí ni nǹkan tá tí wọ́n ń jà fún ibi tá máa fi tá máa ṣẹnu déédéé síbí ní orí àkànṣe ètò yìí nìyí láṣẹ Ọlọ́run láṣẹ Aláwòrán bí bó bá ṣe tún lọ á tún jẹ́ kí ẹ máa mọ̀ kí ni ìmọ̀ràn yín fún àwọn aráalé lórí gbogbo ẹ̀ papọ̀ gbogbo ọ̀rọ̀ Nàìjíríà báyìí ètò ìdìbò tó ń lọ lọ́wọ́ yìí àti èyí tó tún ń bọ̀ lọ́nà kí ni ìmọ̀ràn yín. nǹkan tí mo kàn máa sọ náà ni pé mo kí bàbá Professor Emeritus Banji Akintoye bẹ́ẹ̀ náà ni mo kí bàbá Májàsọ́lá Ìgbòho Òòṣà kò ní sú yín kò ní rẹ̀ yín lágbára Ọlọ́run mo dẹ̀ fàsìkò kí gbogbo àwọn ọmọ ìlú Nàìjíríà because why ni pé ẹ kú rọ̀jú mo fàsìkò yìí kí gbogbo àwọn lu ọmọ Nàìjíríà pé ẹ kú ìrọ̀jú nǹkan tẹ́mi kàn máa sọ náà ni wípé tó bá di bí a pé a ti ń rí wípé ìgbéyàwó yẹn ò dán mọ́rọ́ the only thing ni pé kólúkálukú bá tiẹ̀ lọ because why ni pé a ti ń rí wípé pé àwọn àlejò ti ń sọ fún wa wípé àwa kọ́ gan ni a jẹ́ indigenous people nígbà tó bá ti ń pe Tinubu ní pé foreigner ni tó jẹ́ pé ọmọ Ọ̀ṣun tí wọ́n ti ń pe Ambode ní pé foreigner tó wá níbi à ń pèsè láti ẹ̀yà Igbo tó completely tó jẹ́ pé àṣà kan náà èdè kan náà àwọn ẹ̀gọ́ náà tó wá ń pe àwọn ní foreigner ṣe pé there is a problem so ẹ jọ gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ kí a mọ̀ wípé ìfẹ́ ìṣọ̀kan ìrẹ́pọ̀ òun ni kí gbogbo wa jọ ní Ọlọ́run á dẹ̀ fún wa ṣe wọ́n ní ká róṣọ mọ́dì káró dìmọ̀ṣọ́ kídìí sábà ti gbófo ẹ ṣe comrade wa àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín tó Ọpẹ́yẹmí Oyinwọlá náà ló ń dágbére lórí ètò lónìí pé a tún pàdé lórí àkọ́tún ètò yìí tó bá tó àkókò kó tó dìgbà náà nǹkan ẹ máa ṣe jẹ́jẹ́ o comrade a tún máa pàdé láṣẹ Elédùmarè ẹ ṣeun gan ó dàbọ̀ dúpẹ́ olótù ó dàbọ̀.